غالب مغلوب عليهم ولا الضالين. Naam, pẹ̀lú tó gbọ́n mọ́ sí yẹ̀yẹ́, wallahi àwa sí yẹ̀yẹ́. In tó kù ọkọ lèyàn, àmọ́ ẹ̀jẹ̀ àgbọ̀ dáadáa kúkú náà. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ṣàmì o. Naam, níta fẹ́ sọ̀rọ̀ o fáwọn àfáà tí wọ́n súnmọ́ àwọn ẹni yìí, àwọn tó ti pé àwọn ni wọ́n ń pè wọ́n sóde, àwọn làwọn ẹni yìí mọ̀, àwọn làwọn ẹni yìí gbàgbọ́, àwọn ni wọ́n ń tẹ̀lé, àwọn ni wọ́n ń fọ̀rọ̀ ọlọ, àwọn náà làwọn àfáà yìí náà máa ń pè sọ́pọ̀lọpọ̀ àwọn fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn, àwọn fẹ́ ṣe nǹkan lóríṣiríṣi báwọn. Tó bá rí bẹ́ẹ̀ ẹ rí pé mọ̀tẹ́ni yìí ń ka fátì àtọ́ka tán wọn ò sàmí, wọ́n mọ̀ pé ń tọ́ka ọ̀dà nù. Subhanallah, ẹ wà ń di nǹkan tí ọ̀dà ẹ̀ tí látúnṣe sí ọwọ́ aníṣẹ́ ní sàmí ni wọ́n mọ̀ wípé ní tí ó sùn yín sàmí òun ẹ wà forced láti sàmí látòrí MC àtàwọn tó kù náà. Àmì òun ni wípé ní títà àbá sàmí sáà ní lùsì ẹni yìí báyìí, títà àbá sàmí sẹ́ni yóò sì náwó fún wa báyìí, àbí kí ó lè fà á tẹ padà fi sàmí àpàpàǹdodo látòrí MC àtàwọn tó kù náà. Subhanallah, síbẹ̀ sì máa bá a lọ ní wallahi ẹ̀ nífẹ̀ẹ́ àwọn ará bíi ayé tí ń bẹ lọ́wọ́ wọn lẹ́yìn náà ń lé káàkiri. Kálẹ̀ bá ń bá wọn lé àlìkìyámọ̀ wọn ní ó ṣe é sí kó ti pẹ́ pé wọ́n ṣàkíyèsí before ìní. Abẹ́wọ̀n kan ibi tẹ́ni yìí bá dé ní ọjọ́ orí rẹ̀ kó sì mọ̀ ká fátíà báyìí, ìdí fi ń kírun náà nù. Àwọn àfáàsì ni tíyẹn bá ka fátíà tí bá ti di pé bá ti ń fún un nítumọ̀ míì, ká ló bá mọ̀ọ́mọ̀ ní irun rẹ̀ bàjẹ́, ká ní ọ̀bá mọ̀ọ́mọ̀ yọmọ tún kí ẹ̀dákẹ́bá ni béèrè irun mélòó ni aláàjì yìí fẹ́ tún kí nú ayé. Subhanallah, ẹ̀yin àfáà tẹ́ ń tẹ̀lé wọn ẹ̀ ṣe dá o. Wallahi ẹ bẹ̀rù Ọlọ́run, tẹ́ bá bẹ̀rù Ọlọ́run ẹ láàánú àwọn ènìyàn, láàánú àlìkìyámọ̀ wọn náà. Ayé tó wà lọ́wọ́ wọn nìkan kọ́ ni kẹ́ ẹ mọ́ lé. Èyí tẹ́ ń ṣe yóò kù díẹ̀ káàtó Ọlọ́run kó tún gbogbo wa ṣe o. Assalamu alaikum. Kó ti pín mọ́ lọ. Aláàjì MC Olúọmọ tọ́rọ̀ yìí bá dọ́dọ̀ wọn náà káwọn náà lákìyèsí. Àwọn ò ní ẹ mọ̀ náwó fún yàn. Ìtẹ́ ẹ gbọ́ yín ẹ̀sìn Ọlọ́run tẹ́ ń náwó sínú. Àmọ́ yóò dáa púpọ̀ ẹ̀tọ́ àlìkìyámọ̀ tìyín náà ṣe pẹ̀lú àwọn nǹkan tẹ́ ń ṣe yìí. Ẹ̀rí lóòótọ́ àwọn tẹ́ tún ṣe òun náà àwọn ibi tó bá dáa tó bá bá tọ́lọ́wọ́n ọba mú ìtọ́ àlìkìyámọ̀ ṣe ni. Àmọ́ Ànábì dí ọgbẹ́ awwalu ma yuhasabu bihi al-abdu yawma al-qiyamati as-salah. Àkọ́kọ́ tí wọ́n kọ́ sí ìṣirò mi yẹn lórí àlìkìyámọ̀ náà nìrun rẹ̀, bí irun bá ti dá ogun tó kù náà dáa. Alájẹ lákèésí o, Ọlọ́run ọgbà ìbádà lọ́wọ́ kálukú wa o, àmọ́ ká ṣe é bá Ànábì ti ṣe lọ dájọ́. Ànábì ní sallu kama ra'aytumuni usalli, ẹ̀kírun bí mi Ànábì ti ń kírun. Gbogbo mùsùlùmí wọn náà mọ́ gbọ́ kí sálájì nìkan lọ ní wá sí gẹ́lẹ́mú gẹ́gẹ́ lóbi ó tó ẹ lọ wá bẹ́ẹ̀ sí kẹ́kọ̀ọ́ rẹ̀. Kálukú wa ní wá bí oúnjẹ ti dáa tá a jẹ, ibi aṣọ ti dáa tá a lọ rà, ibi ìwòsàn ti dáa tá a wà lọ, èsì tá a wá ẹ̀kọ́ ẹ̀sìn náà sí ibi tó dáa tá a sì mọ̀ pé ní òun nìkan tá a gbé lọ pàdé Ọlọ́run kó tó gbó wa ṣe o. Assalamu alaikum warahmatullah.